ọ̀rọ̀ justice for Mohbad má tún ti wá gbọ̀nà mí yọ pátápátá báyìí o ẹ̀yin èèyàn mi ẹ tún súnmọ́ bí kẹ́ ẹ wá gbọ́ tuntun Madam Bukky Jesse ló jẹ́ ká mọ̀ wípé irọ́ pátápátá ó ní nǹkan tá a rí gbọ́ pé bàbá Mohbad fún Wunmi ní response ṣe mọ̀ pé láìpẹ́ yìí la gbọ́ pé bàbá Mohbad fi write up kan náà síta láti respond sí nǹkan tí Wunmi sọ initially tí ìròyìn ìròyìn dẹ̀ gbé wọ́n ní irọ́ pátápátá ni o wọ́n ní ẹni tó ń pera ẹ̀ ní publicity manager bàbá Mohbad wọ́n ní kì í ṣe publicity manager bàbá Mohbad o until tó bá lè fi document tí bàbá Mohbad sign láti yàn as publicity manager àwọn síta fáwọn gbà yẹn gangan làwọn tó máa gbàgbọ́ wípé lóòótọ́ bàbá ló ràn ẹ wò ẹ tún súnmọ́ bí kẹ́ wá gbọ́ tuntun. Sí Digi Naija television lẹ́yìn tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi fún ìgbà àkọ́kọ́ ẹ má gbàgbé láti tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ like fídíò wa gbogbo èrò ọkàn yín ẹ fi sí comment kẹ́ẹ̀dẹ̀ máa share fídíò yìí kó máa lọ káàkiri ẹ ṣé gidi gan. Madam Bukky Jesse ló ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí response yìí o ó jẹ́ ká mọ̀ wípé bàbá Mohbad wà educated wọ́n ní bẹ́ẹ̀ náà sì ní lọ́ọ̀yà tó lè ṣojú wọn tí wọ́n bá tẹ̀ fẹ́ fi any write up síta wọ́n ní K-Crown tó ń pera ẹ̀ ní publicity manager bàbá Mohbad yìí wọ́n ní irọ́ ni wọ́n ní lóòótọ́ ó lè jẹ́ ọ̀kan lára àwọn tó ń wá justice fún Mohbad tó dẹ̀ ń support bàbá Mohbad wọ́n ní ṣùgbọ́n ìyẹn ò fún anybody ní àǹfààní láti máa tẹ ojú bàbá Mohbad mọ́lẹ̀ báṣubàṣu wọ́n wá sọ wípé àwọn challenge K-Crown pé ọ̀ǹtí tó bá tó lè tender document tí bàbá ti sign wípé òun gangan ni publicity manager àwọn wọ́n ní ìgbà yẹn làwọn á ṣẹ̀ wá sọ wípé lóòótọ́ ni wọ́n ní until then kí gbogbo àwa èèyàn ká disregard anything tó bá ń come from K-Crown tó pèrè ẹ̀ ní publicity manager bàbá Mohbad ẹ wò ẹ jẹ́ ń gbé fọ́nrán fídíò yẹn ń wọlé báyìí kẹ́ ẹ gbọ́ gbogbo àlàyé tí Madam Bukky Jesse ṣe lórí ọ̀rọ̀ yìí. Mo rí nǹkan kan lánàá mo dẹ̀ wà disappointed because at the end of the day baba the last time I checked baba ò choose ẹnì kankan láti jẹ́ spokesman láti jẹ́ publicist tiwọn ṣé ń gbọ́ mi jẹ́ kí n sáré kà wọ́n sọ pé rí I am curious about what you know Wunmi Aloba ẹni yìí kọ́ wọ́n pè ní Prince K-Crown ó ní for baba Oloba Joseph ó lóun ní publicist baba ò ní publicist kankan tí baba bá ní ẹni tó fẹ́ yàn lọ́ọ̀yà baba wà baba ò tí ì fi lọ́ọ̀yà yẹn sílẹ̀ wọ́n sọ baba ní lọ́ọ̀yà tó ń ṣiṣẹ́ fún wọn tí tó bá fẹ́ gbé anything síta lọ́ọ̀yà baba ló máa gbé síta baba ò choose ẹnì kankan as publicist ẹ jẹ́ kí n kà ẹni yẹn ló kọ kínní. It is shameful, a disgrace, and an embarrassment for you as a wife to continually seek public sympathy and use emotional blackmail on me as a father, the entire family of Aloba, and the well-meaning public. No, K-Crown, K-Crown, please, nobody sent you this. I challenge you to show me evidence. Ipe baba ló hun ẹniṣẹ́ tó ṣe. Baba hun ẹniṣẹ́. Baba ní lọ́ọ̀yà wọn. Èmi ò mọ nǹkankan. Ṣé ń gbọ́? The fact pé ẹ support baba, which I'm sure I don't think you are even supporting him financially. Tabaren tó wá ń boast pé àwọn làwọn sanwó kan fún baba, àwọn làwọn sanwó bí tí baba ń sùn ní Abuja. I challenge you now that pé aláàánú tó ju aláàánú lọ. Àwọn ló ràn baba lọ́wọ́ l'Abuja. Kò sí ẹnì kankan nínú group tá wà ní orí social media tá ń sanwó gbogbo bí baba ṣe ń lọ bọ́ ṣe ń bọ̀ yẹn àti ibi tí baba wà yẹn. Èmi sọ fún yín sìn ẹni tó bá sọ pé òun lòun ń san ẹni kó gbé síta. So the fact pé ẹ support bàbá yẹn pẹ̀lú ẹnu ìyẹn ò sọ pé kẹ́ máa control life bàbá yẹn. Bàbá ò ní any publicist. Please, mo ti fi update mo ti fi sókè. Bàbá kọ́ ló kọ kíní bàbá ò dẹ̀ rán ẹni iṣẹ́. Mi ìdẹ̀rù bí Mr. Muyiwa náà mọ̀ ń pa kíní. Èmi challenge ẹ tó gbé kíní sí kó gbé síta kó fún mi evidence pé bàbá ló rán òun iṣẹ́. Àwa bẹ̀rẹ̀ láti bẹ̀. Because when you say you are representing Baba as his publicist, we have a lot of people talking for Baba. Ṣé ẹ fẹ́ lé aláàánú lára Baba ẹni. Gbogbo àwọn bloggers tó ń sọ̀rọ̀ ńsìn, wọ́n wá dákẹ́. Wọ́n ní Baba ti ní publicist, Baba ti lẹ́ni tó ń sọ̀rọ̀ fún. When you know you were the publicist, àgbẹ̀ ẹ kò bọ́tà kó máa sọ̀rọ̀ kó máa gbogbo nǹkan tá à ń rí o sọ. Ó wá ní wọ publicist. Publicist kill you there. Ẹ̀yin alábòsí, ẹ̀yin hypocrites, ẹ̀yin non-entities. Kí lorúkọ ẹ̀ náà ẹ jẹ́ tí orúkọ ẹ̀ ó lóun Prince K-Crown
mo kàn ní kí n sọ fún gbogbo yín ni baba has no publicist and this ẹni yìí ó ń reply Wunmi ni this is not acceptable. Baba has a legal representative àbí kò yé yín tí baba bá máa reply Wunmi at all legal representative baba ló máa reply Wunmi and not you K-Crown. Nobody chose you as a publicist. Baba never chose you. You can speak on behalf of Baba. You can fight for Baba. You can be Baba's blogger. But please, don't ever call yourself a publicist. The more you are bringing out anything that you are saying Baba send you, the more the mama disregard it because Baba won't. O de le challenge mi pe Baba won. Mo fẹ́ evidence bi ti Baba ti kọ́wọ́ bọ̀wé tó sọ pé wọ́n ni publicist àwọn. You are not Baba's publicist. Ẹ kò fẹ́ máa take unnecessary glory. Mo ti sọ fún yín pé nǹkan tá ń ṣe there is no winner. Nobody is Baba's publicist. Tó bá dé yẹ pé ń promise Baba lówó bí yẹ gbogbo wọn dáwó kan lórí wọ́ọ̀lù yín tí Baba lọ ń gbẹ́kẹ̀lé àbí táwọn tí uncle mi wá lọ ń wò pé ẹ fẹ́ máa dáwó fáwọn náà. Ẹ jọ̀ọ́ ẹ dáwó yín kẹ́ má fún wọn ní promises kẹ́ má sọ pé tó bá ti ṣe lé àmọ́ máa ṣe lé fún ẹ. Because mo ti gbọ́ a lot from that your group. But I just don't want to talk. Mo kàn ṣe bẹ́ẹ̀ tí ò rí ni. Ìgbà tẹ́ wá kọjá àyè yín sìn. Tẹ́ wá kọ pé yín publicist Baba. Please stop it. Baba never chose you as his publicist. You are not Baba's publicist. If Baba wants to reply Wunmi, you wrote this and show me where Baba signed it. Baba is a learned man. Baba is educated. Elementary school, lolo. Baba is educated. He can read and write. Baba has a mental capacity. K-Crown and his court. Baba has a mental capacity. Stop writing on behalf of Baba. If Baba wants to talk, he will talk on BREKETE. He will go to the newspaper people and talk. Please stop putting out wrong narrative. Baba has no publicist. Baba is educated. Uncle Miwa is educated. Even I thought if they want to say anything, Baba will speak with his lawyer, his legal representative, and his lawyer will put it out and we will share it. Baba never made you his publicist. I challenge you to bring evidence. What suffer me because Baba ti kowo ba we to sọ pé K-Crown ni publicist àwọn tó bá ti mú bọ́ta Ọlọ́run máa withdraw statement mi. But failure to bring that out, stop it and don't say the general public. Why are you talking on our behalf? Ta ló ń ṣe ṣàmù ẹni? Ta ló ń ṣe ṣàmù ẹni? We don't know you. Many people will support Baba. Teba yowo yin. A lot of people are watching us worldwide. And don't fún Baba níbi tó wà ní Abuja. Beautiful place. Ṣé Baba mori ni? Alaba ń ṣe. Kí lẹ ń ṣe tẹ́ jókòó lé? Kí lẹ ń ṣe gan? Tẹ́ máa ìjókòó àwọn tó wà lábẹ́ igi àánú tó mú pàrágà. Tẹ́ máa comfort ya. Leave that man. Don't gag him. He doesn't have any publicist. Disregard that nonsense publicist. Baba has no publicist. And if tó bá jẹ́ pé Baba choose òun ṣe, àbí kò yé yín, ẹ sọ fún wọn, ẹni kó gbé síta kí n wo bí tí Baba ti kọ́wọ́ bọ̀wé. Tí bá lè ti rí pé Baba kọ́wọ́ bọ̀wé yẹn, gbogbo àwa blogger tá sọ̀rọ̀ lórí Baba, a dẹ̀ stop àti mọ̀ pé Baba ti ní representative. Because mo mọ reason tí Baba ṣe máa sọ, tó máa sanwó fún lawyer. Tí BREKETE náà dẹ̀ handle case wọn. Tí àwọn wèrè tún sọ pé àwọn publicist, ṣé rí pé àwọn ilé ló fẹ́ dẹjọ́ rú báyìí. Wunmi ti sọ̀rọ̀ ẹ̀ àti ignore ẹ̀. Àwa blogger ta fẹ́ analyze ọ̀rọ̀ tó sọ yẹn àti analyze ẹ̀. Why are you bringing this out again? K-Crown, who made you a publicist? Who made you classroom teacher? Who made you noise maker class captain? Tony wa Baba publicist. You are not Baba's publicist. Baba did not send you. Gbogbo nǹkan tó kọ ẹ̀. Ó jẹ́ kó jẹ́ kí Baba sign. Baba ò sign. Baba ò rẹ̀. Ó wá ń sọ̀rọ̀ on behalf of Baba Aloba. Ẹ má ṣe Baba báyìí. Ṣé Baba lè lówó lọ́wọ́ kẹ́ máa dà láàmú báyìí? Baba lè lówó lọ́wọ́ kẹ́ máa control ẹ̀, kẹ́ máa pàṣẹ. Ṣé Baba ló ní kókó kíní? I'm asking you. Baba yẹn ọmọ ọgbọ́n ni, ọmọ tó ní làákàyè ni. Tó bá need láti fún Wunmi ní reply méjì kan ló máa fún Wunmi. Àbẹ́yọkan tí gbogbo ayé dẹ̀ máa gbàjẹ́. Gbogbo ẹjọ́ wẹ́wẹ́ tó kọ yìí kò lórí kò nírù. Go to the newspaper. Baba mú àwọn newspaper tó bá fẹ́ reply Wunmi. Ẹ kàn rubbish Baba yìí ni. Making him look cheap. Baba has a lawyer. Àwọn èèyàn send kíní sí mi lánàá sí. Wọ́n ní ṣe Baba ní lawyer. Why tí Baba ṣe máa lọ choose K-Crown láti jẹ́ publicity? Mo jẹ́rìí wọ́n bẹ̀. Mo ní Baba ikọ́. That was why mo láti bọ́ta lẹ́ni láti debunk ẹ̀. Àbí kò yé yín. So please disregard this. It is not Baba. Baba òun wọ́n ṣẹ́.
gbogbo wa pátápátá à ń ṣe fọ́lọ́run ni èmi ò dẹ̀ mọ̀ nǹkan tẹ́lẹ̀ mi ṣe ṣùgbọ́n èmi ń ṣe tèmi fọ́lọ́run ni àbí kò yé yín so nǹkan tí mo ní máa sọ fún yín nìyẹn I will come out again later àbí nǹkan tí mo sọ yín I will come out again later and I will come and tell you it might not be later maybe any day ṣá màá bọ́ta ẹ jẹ́ kí n lọ kó gbogbo videos mi jọ ṣe ti gbọ́ màá bọ́ta màá wá bá yín but mo kàn ní kí n sọ fún yín pé ẹ disregard the nonsense yẹn ó wà lórí wall mi tẹ́ bá fẹ́ kà because ó wà irritating gan ẹ wo nǹkan tó sọ pé bàbá tó ń sọ bí pé bàbá ló sọ who made you publicist who made you publicist disregard it baba has no publicist if baba want to put anything out baba has a lawyer baba ò tí fi lawyer yẹn sílẹ̀ lawyer tó ń gbà kan tó lọ bá bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ baba ò fi lawyer yẹn sílẹ̀ baba has a publicist ṣe ti gbọ́.